Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. سلاما يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم قل لو كان البحر قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صلاة ربي سلامه عليك الشيخ شلا شيئا كبيرا معلما ومرشدا يا من طاب حازلا فلا ترابي سلامه عليك شيء ونشالا شيئا كبيرا معلما ومرشدا يا من طاب حازلا عديت دلا ومشركا علمت تيفلا وصار كهلاك أيتام ما كفلته في كل عين عمات تجاهلا بدون عاجر رواتب إن وأعطاك الله فضلا فكمؤدم أتيته بمنفعات كذاك عاقلا ومديكات ومبكيات في فيك والله ودت قولا صدحت بالحق لا تخاف لعبا وسفرا نساء رجلا فإن تعد كفار عد شجارتهم ثم
وسعلا زعلا ليس الوغاء تفاخرون شيء لبيب أهلا وسعلا ليس الوغاء تفاخرون شيء لبيب أهلا وسعلا ليس الوغاء تفاخرون شيء لبيب أهلا وسعلا. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah ẹlẹ́kànjá adúpẹ́ náà lẹ́ẹ̀kan sí. alhamdulillah ẹja àdí ọgbẹ́ náà ládé. alhamdulillah rabbil alamin. ẹ rí ìjókòó yìí ìjókòó tí ó ní àwọ̀ tó pọ̀. èyí ní àdáko torí Ọlọ́run ohun yẹn ti ṣiṣẹ́ ọfẹ́ dá ní ká má kó fẹ́ bàjẹ́. from hunaka ila hina wa min hina ila hunaka ibi tá a wáyé gbangba ọ̀rọ̀ ni akramakumul karim. mo yẹ sì dákẹ́ lójúdi ọ̀rọ̀ gbẹ̀ǹ tí ó bá sàkátà ní gbangba ọ̀rọ̀ torí ọ̀rọ̀ tó sì fún láyè kó sọ tó wá lóhùn ó dákẹ́ àjọ kí wọ́n ti bẹ́ǹṣì ẹ̀nu bẹ́ẹ̀ bá wà gbangba wájú ilé bàbá mi àgbà yasa taru adamallahu hayata shaykh. ìjọba àgbà #1 àgbáyé ọlọ́wọ́n jàrí pẹ́. àmín. mo kíjòkó bàbá wa àgbà bàbá wa lápúpọ̀ adamallahu hayata adamallahu hayata. ọlọ́run jẹ́ ká rí pẹ́. àmín. ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn. àmín. uslubul muhadara ni mo fẹ́ lò níbí ni kì í ṣe uslubul alwasil mahaliya. أنا أريد أن أعالج الأشياء في هذا الوقت. إنجينير يداكم سمعي دياباي سمعي دياباي إنجينير تري الله وتنا ماما àti mọ́sáǹdì ẹ́ńjìnì tó bá dáa tó bá sì dáa àmọ́ ó dáa àmọ́ ò tí ì rọwọ́ ẹ̀ mú dáadáa. bàbá ọlọ́pọ̀ mo kí púpọ̀. anakumullah. mo kí gbogbo àwọn afáwọn alágbàpọ̀ orúkọ wọn pọ̀ tí wọ́n kọ sí àyín ó fẹ́ mọ́ sí kàtọ́ fún mi. mo kí púpọ̀ ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. àmín. bàbá wa khalifa àgbà sẹ́kítírì àwa Zumra ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn. àmín. bàbá àlefa ọlọ́run kẹ́mi bàbá wa agbẹ́sìnga bàbá abẹ́gọ́rẹ̀ bàbá ayélujára bàbá akéwòsọlá bàbá mọ̀gádà Zumra Ògùn bàbá tí wọ́n fún láwọ́dù lẹ́ẹ̀kan bàbá dáadáa bàbá wa adá ṣèkínníjọ bí kínáà adaríjọ adára níjọ tọ bàbá yẹn nira ẹtì gan bàbá wa aláwìyé bàbá wa lákìlé bàbá alákọ̀lé rahimallahu al-khalifatul ula. àmín. أظن أنه توفي في مكة بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. àwọn yẹn dáadáa nìyẹn tí ìwà wọn oníjà lè gbàgbé wọn láéláé. Allah. yẹn dáadáa ni wọn. bàbá wa ẹlẹ́sẹ̀ ẹlẹ́kọ̀ọ́ ní àbí ẹlẹ́kọ̀ọ́ àbí kíni ẹlẹ́kọ̀ọ́ àgbáyé bàbá ọlọ́run kẹ́mi gbogbo àwọn afáwa ni mo kí lápapọ̀ ọlọ́run jẹ́ mi yóò gùn. àmín. mo ti padà ká tán mi fẹ́ máa kà torí àwọn èèyàn tẹ̀wọ̀n bá kẹ́lòmíì ni ó dùn kò wá ní rí ipò sọ kankan tó dáa lónìí kẹ́yà tó rí kankan wí nígbà tí mo ti kí òun nìkan àwọn táwọn ti kí kọ́lá bó ń jẹ kí fọ́sílà tó ń jẹ kí náwù èyí ò ní síbàwó yìí ni ọ́
bí ó mọ kí ó gan nígbà tó ti fún sàkáàtì tiẹ̀ àwọn èèyàn ti rí nu ẹ lè mọ èèyàn tán ọmọ èèyàn ju ayé tàwa yìí lọ bó ti fẹ̀ tó yìí Allah. ọba sì bá wọn ni kò sí lò wọn ọba wa Yasatar أدام الله حياة الشيخ. ọlọ́dún òní ọlọ́run jà rí pẹ́ آمين. ọlọ́run jẹ́ mi yóò gùn ọlọ́run jẹ́ mi yóò gùn آمين. ọlọ́run jẹ́ mi yóò gùn la hawla wala quwwata. إلا بالله. mo kí bàbá wa àgbà tájọ dábì tí wọ́n sùn lẹ́yìn Abẹ́òkúta èèyàn ní ẹ ti gbé nǹkan yẹn pamọ́ sí àyín ó lágbára o àfi akọ ibi ti di lọrin ibi tó bá nàfsí fi dáwò lè kọ́bùrí anta sàkínú. نفسي فداء لقبري أنت ساكنه. fi ilẹ̀ àfáàfù wà fi ilẹ̀ ìzì wal karami. فيه العفاف وفيه العز والكرم. ọlọ́run bá wa kí ẹ bá gbà káyà dábì آمين. ọlọ́run bá wa foríjì wọn ọlá wọn là ń jẹ o ọlá wọn là ń jẹ káàkiri ayé ọlọ́run máa yọ wá kó nínú ọgbà wọn آمين. ẹni tí wọ́n bá ṣí ilẹ̀ àmú wọn fún tó bá wọnú bẹ̀ dáadáa yóò rí i pé alazzu minal laban wa alazzu minal azal. الله. Allahu akbar rahimahullahu ta'ala. آمين. ọba Yasatar أدام الله حياة الشيخ. mo fẹ́ kí ọjọ́ sì ti lọ torí ẹ̀yin náà kíyàn láàbọ̀ àmọ́ mọ̀ọ́dù tẹ́ gbé fún mi mọ̀ọ́dù tó ní ìdíkìyàn alájà rẹ̀ one by one ni torí nǹkan tí ó ń dá wàhálà lẹ̀ lásìkò tá a wà yìí nù ẹ bá wọrí nẹ́ẹ̀tì wàhálà ti pọ̀ àti àmẹ́ tó mọ kéwú mọ́ kódà gan-an àwọn èèyàn ti ń padà ń fún wa ní ìwé iná látàyé bí ipá wọn ni akámúlẹ̀ akimi náà ẹ̀yẹ́ bẹ́ẹ̀ lè lọ jí àwọn tó ti kú pé ẹ̀yin náà wáyé padà wá sí lọ́hùn wọ́n ti gbé ẹ̀sìn tuntun míì dé wàá yé wa mọ́ bí a ṣe fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n ní kí n sọ àwọn kọ̀dáyà àwọn ìtìláfàt àwọn nǹkan tí ń dá rògbòdìyàn lẹ̀ nínú ẹ̀sìn bí ká sọ pé ká má kúnlẹ̀ bí ká ní ká má wọ́ mọ́sálásí báyìí ká má dẹ̀gẹ́ bí alákàn bí ká ní ká má jẹun òkú bí ká ní ká má pe èèyàn lọ síbi kó má ìwọ nìkan náà ni kó tó súnú ara rẹ ó pọ̀ bẹ́ẹ̀ ká má fi síbi jẹun ẹ wá dákun àwọn gánà ẹ máa bá ń já sílẹ̀ kọ̀ọ̀kan ní ẹ má jẹ́ ó pọ̀ mọ́ ẹ dákun torí Ọlọ́run nítorí pé bá a ṣe dúró yìí a ti kó ní Abẹ́òkúta a ti wà ní global báyìí ọkọ̀ọ̀kan fẹ́ ṣe mí ní ṣe pé torí pé láti bí jẹrin ẹ̀ pé à ń bá mọ̀ọ́dúnrún káàkiri ó fẹ́ ṣe mí bí mọ̀ọ́dúnrún náà gangan ní bọ́ọ̀tì ó dáa ká máa sọ Yorùbá torí pé àwọn èèyàn wọ́n ti sọnù Allah. wọ́n dẹ̀ ti rí àwọn wèrè yìí bí ẹni tó mọ̀nà bẹ́ẹ̀ dẹ̀ ni irọ́ ni wọ́n ń pa ó ti wà bẹ́ẹ̀ ti pẹ́ èyí tá a ṣe láìpẹ́ yìí tó tẹ̀ tún dá wà lálẹ́ díẹ̀ ní ọ̀rọ̀ sí kírísímàsì pé sáà lè jẹun kírísímàsì a lè jẹ́ mọ̀nà kódà lè lọ ṣọ́ọ̀ṣì kájọ kíran wọn ìsàwọn àlékún kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pásítọ̀ ni mo kí pásítọ̀ tó ń mílẹ̀ ni a lè kí wọn bàbá wa ọlọ́nṣẹ́yẹ ọlọ́run jẹ́ àárín pẹ́ Àmín. ọlọ́run jẹ́ mi yóò gùn Àmín. a lè kí bá sọ̀mọ̀ náà ayyakumullahu sa ẹgbẹ́ ẹ̀kú ọdún à ń sọ àdẹ̀mú àdínlà wa lérí ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n sàtún bẹ̀ èbú náà ni èébú kọ́lé ẹ̀kẹ́ ẹ̀bú nǹkan tó bá jẹ́ òdì tá a sọ yẹn ni kò sọ síbẹ̀ ànábì ti sọ náà tẹ́tẹ́lẹ̀ náà ìtìláàbù ummati rahma
kò sí bídíà abẹ́ kò sí bàríà níbi pé à ń ní tìlàfáàtì láàrin ara wa èwo ni ká máa búra ká tún máa lọ sàṣírí inú ilé ara wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò níwọ̀n aláìnú kẹ́mi ò ní ká jẹ ohun kírísímàsì kí ò ní ká má jẹ ó dá ká má jẹ ṣé tiẹ̀ ló dá tiẹ̀ náà ló dá nù. níjọ́ ní iná ń jó tó bá ń travel ò ní sọ pé ẹnìkan ní kírísítẹ́nì ẹnìkan ní mùsùlùmù iná ń jó lójú títì àwọn afẹ́ yà fún mọ́tò àbá ibo lajú táyà sí. bẹ́ẹ̀ni ṣọ́ọ̀ṣì wàláì lọ́yọ̀ọ́ àwọn olóòrùn náà kò gbà yẹn. àwa ń bẹ̀. tí mọ́tò kan jó tírélà tá ń tẹ̀lé lẹ́yìn báyìí. tó sọnà lójijì. àwọn náà ibi tí wọ́n yà sí kò yé wọn mọ́ ibi táwa níta lè yà sí inú ṣọ́ọ̀ṣì. bẹ́ẹ̀ni. ta ló dáìfù náà ṣé káàdì ló dáìfù báyìí. Káyọ̀dé ni. wọ́n á ní àbá yìí yà sínú ṣọ́ọ̀ṣì kí náà ń pelé yìí wọ́n ní ilé olúwa. bẹ́ẹ̀ni. yà sí ilé olúwa. yà sí ilé olúwa àwọn ọmọ olúwa dé. lọ́yọ̀ọ́ ni iná yẹn ní agbá tírélà kan sọ náà ni sí níbi táyà sí táyà bá yà sí ilé olúwa ẹnu dáàfù tí ń bọ̀ láyà sí. bẹ́ẹ̀ni. kí n wá sọ pé èmi ni ẹlẹ́sìn mùsùlùmí kan pé kí n má yanu ṣọ́ọ̀ṣì kí n má lọ báyìí dáàfù ti kílẹ̀ ayọ̀ lọ́wọ́ ni ó gọ̀ sí rẹ̀ orí ẹ̀ dàrú. Allah. orí ilé olúwa ó yà síbẹ̀ mo yà sí ilé olúwa. lẹ́yìn ọba lè jẹun wọn ẹ má jẹ àwọn ó jẹ tán bá gbé fún wa. bẹ́ẹ̀ni. a ṣe bisimilahi rahman rahim sí ẹ fẹ́ dógun lẹ nàìjíríà ni bí tá a ti jọ wà tí o tẹnìkan ò lè sáfẹ́ nìkankan kí láwọn máa gbẹ́gẹ́ nìkan máa sì tẹ̀ sí ẹ̀yin lẹ́jọ́ jẹ ẹ̀yẹn ni ẹ fọlọ́run lẹ́ kójọ́ jẹ náà táwọn bá ti trespass fún wa kọ́ sọ́ọ̀sì sẹ́kẹ̀ mọ́sálásí wa tí o mọ̀ dáriwó lẹ̀ kọ́mọ̀ trespass kọ́ndẹ̀ mọ́ lọ gbé sọ́ọ̀sì wọn síwájú ilẹ̀ tí mọ́sálásí rà táwọn fi ṣe ilé mọ́sálásí kọ́ lọ jìnnà síbi tiwọn a ní débi tiwọn kọ́mọ̀ débi tiwa àmọ́ tá a bá ń ṣe tiwọn lọ́dún wọn tá a bá kí wa a jọ kíra wa a lè kíra wa mọ̀nà nítorí tí mo lè jẹun yẹn o lè kí mọ̀nà ó jẹ nǹkan yẹn o lè kí ọ gbádùn. àbá àtàtàrù wa ní kí n lọ ń bẹ̀ díẹ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. bẹ́ẹ̀ni. bismillahi arrahmanir rahim. Amen. akramakum al-karim. markas lawa ban lagaga a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. bẹ́ẹ̀ni. bismillahir rahmanir rahim. ud'u ila sabili rabbika bil hikmati wal mau'izatil hasanati wajadilhum billati hiya hasanu inna rabbaka huwa a'lamu biman dalla an sabilihi wa huwa a'lamu bil muhtadin. ud'u ila sabili rabbika bil hikmati wal mau'izatil hasana wajadilhum billati hiya ahsanu inna rabbaka huwa a'lamu bima dalla an sabilihi wa huwa a'lamu bil muhtadin. Allah ni wa nabi Muhammad sallallahu alayhi wa sallam. pé àwọn èèyàn ila sabili rabbika wá síbi ojú ọ̀nà tọ́lọ́wọ́n ọba rẹ̀. ud'u ila sabili rabbika bil hikma. pẹ̀lú hikma kí ló ń pè ní hikma ẹ lo hikma mọ́ ẹ fẹ́ fún yàn lóúnjẹ ẹyẹ gbadání ó jẹ́ gan kò ní dúró lára rẹ̀. Allah. ẹ fẹ́ gbé yàn sẹ́sìn ẹ fẹ́ sọ fáwọn èèyàn pé tiyín ló dáa jù ẹ ń bú wọn
báwo ni wọ́n ṣe gbọ́. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة bẹ́ẹ̀ ni وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بما ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ọlọ́run nígbà lóyún kí máa ní kẹ́ ẹ máa gbà àwọn èèyàn. ìkànnì àwọn afáà sọ̀rọ̀ kan ó ní alhamdulillahi alladhi arrafani al-islam qabla an yu'arrifani al-muslimin. الله ọlọ́run dúró ọlọ́run tó lọ́run kọ́kọ́ jẹ́ kó kọ́kọ́ mọ islam kóhun tó máa mùsùlùmí. ọlọ́run òun sọ kọ́kọ́ lọ́run tó kọ́kọ́ jẹ́ kóhun mọ islam kóhun tó mọ mùsùlùmí. law kuntu araftu al-muslimina qabla an a'rifa al-islam lama kuntu kafiran. Allah. tó bá yẹ kí àwọn mùsùlùmí lóhun kọ́kọ́ mọ̀ kóhun tó mọ islam ni òun lè di kèfèrí. téèyàn bá kọ́ mọ mùsùlùmí kó tó mọ islam kò nílò pé islam dá. الله ogun tí islam ní ká practice kọ́ lẹ̀ ń practice. engineer ìtòrí ọlọ́run iṣẹ́ yìí ń jáde lọ́nìí. سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن ṣé kìí ṣe àwọn ìran alùsùnà ní ọmọkùnrin. إن ربك هو أعلم بما ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ọ̀rọ̀ níbi ni mo yí sà pẹ̀lú wáàsí tó dáa wàlẹ̀ hikimati lẹ̀ àsánátì wọ́n tún mú wáyé tó lọ́wọ́ fi mú àsánátù wá tó fi àkádà hikima ìyẹn ni kẹ́wù náà ká báàdùlẹ̀ ikam laysat bil asana ọlọ́run àwọn ikamu kan wà ọ̀nà tá a gbà jíṣẹ́ pẹ̀lú ọgbọ́n tí ò bọ́gbọ́n mu tí ìbá ṣe bẹ́ẹ̀ wáyé tí wọ́n fi mú àsánátù wá tàkídán ìlì ìkìmọ́tì ẹ̀fílẹ̀ dákúà súnmẹ́yìn dákun. àwọn èsì báwọn ohun ti sùnmùra wa ní bàbá kagbada ó lè dogun níbí nìsín ṣé ọmọ kagbada. ادع إلى سبيل ربك بالحكمة. ẹ wọn bá pẹ̀lú lọ sọ́dọ̀ pé ọlọ́run jẹ́ kó báwọn lé lóde no lọ pẹ̀lú ọ̀nà méjì tó bá bọ̀kọ̀lé dé àlàntó tó bá bájàdé òun náà dáa méjì náà ni بالحكمة ẹ̀lú ọgbọ́n والموعظة الحسنة wajadilhum billati hiya ahsanu. إن ربك tẹ́lẹ̀ fẹ́ báwọn fa nǹkan kan ẹ báwọn fọ̀rọ̀ pẹ̀lú nǹkan tó dáa. جادلهم بالتي هي أحسن. èdè kẹ́lẹ́ máa pinnu fún yàn kí ẹ wọ́n náà gba àwọn lẹ́yìn kẹfẹ́ nínú àbáyín. gbogbo àwọn náà ti kú náà láti 30 years náà sáwọn náà wọ náà ni sẹ́nà búrẹ́dì ni. inna rabbaka وأعلم ọlọ́run ló mọ ẹni tí ẹ. بما ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ọlọ́run ló mọ ẹni tó mọ̀ náà. ẹ wá fẹ́ ṣe ìnáwó bóyá ẹ bí mọ ẹ wá fẹ́ kó mọ yóò wá lóhun nìkan lòun dókọ́ máa ń sọ yóò lóhun nìkan lòun dókọ́ máa ń sọ. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. àbáwọn ẹ́ńjìnì yìí ni wọ́n fẹ́ rí spíkà ẹ̀ fẹ́ rí máìkì yìí. وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بما ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ẹ wá ká bímọ ká fẹ́ ṣe àkíkọ̀ wọ́n ní ọ̀dà wọ́n ní kò mọ̀ ọ̀dà tẹ́ bá bímọ tán yẹn gbọ́dọ̀ péjọ ní méjì mẹ́ta kí bàbá ọmọ so kọ́ mẹ́ kí ká kú dẹ̀ túká. sáwọn sàábà ṣe ọ̀dà àwọn sàábà ṣe yẹn jí ní àyídákùn torí ọlọ́run kí ló ń ṣẹlẹ̀
ẹ pa tí o bá ti ṣiṣẹ́ ń bẹ̀. sáwọn sọ̀hábà ṣe ẹ mọ̀ kí wọ́n mọ̀ divert attention kò ní jẹ́ kí wàá ṣe ọ lọ. inspiration dẹ̀ ní í ṣe pẹ̀lú nǹkan tá à ń ṣe. sáwọn sọ̀hábà ṣé wọ́n kó mọ ṣé wọ́n kójọ kó mọ torí ẹ̀yìn ni kò dáa. ama Muawiya bunu Qurra yakul Muawiya ọmọ Qurra onílàmà olùdarí Iyas wọ́n ní wọ́n bí ọmọ kan fún wọn tó ń jẹ́ Iyas ọmọ kan Iyas ló ń sọ wàdà àwọn tún náfàrà min ashabi nabiyyi sallallahu alayhi. anabi gan bẹ láyé ń gbà náà gángan níta abádàsẹ́ lójú Muhammad tí o bá ní ká má ṣe nǹkan yẹn dáa ni. sallallahu alayhi wa sallama. Ọlọ́run pe àwọn sàábì oní ẹ wá ẹ má jẹun lẹ́kọ̀ọ́ nábì ẹ̀yin nìkan mo fẹ́ sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. wa minhum ó wà nú àwọn tí mo pè yẹn Anas ibn Malik khadimu Rasulillah ẹni tí máa ń sin ànábì tí ń bá ànábì gbígbàgbà wò bí mo ṣe ń sọ yìí ẹ máa gbọ́gbù ẹ̀ bẹ́ẹ̀ tó bá yẹ kí kò dáa ká ṣe ìkómọ níjọ torí ẹ fẹ́ fọ́ ọjà àwọn èèyàn ẹ̀yin tí ń gbowó ní Saudi ẹ̀ ń gbowó ní Iran ẹ̀ ń gbowó ní gbà ẹ̀ ń gbowó láwo àwọn èèyàn tí wọn wàá wọ bàálù rí tí wọ́n ń pè sí kò mọ̀ kí ẹ bá wa tọrọ nǹkan tó dà fọmọ yìí ẹni ká má ṣe mọ́ alibarika tó pọ̀ ẹ bá fọmọ yìí. báyìí náà wọ́n á pe àwọn ìjọ inú wọn ni Anas ibn Malik wà sallallahu alayhi wa sallam khadimu rasul fa àti amtu mo ṣe ń jẹ mo fún wọn jẹ fàdáwò àwọn náà dẹ̀ ṣàdúrà wà kóòtù mo wá ń sọ fún wọn pé innakum qad da'awtum ṣe tó bá kẹ́ni kan ní ṣe yóò lọ́jà mú innakum qad da'awtum ẹ lọ gọ́gù ẹ máa tẹ̀ bẹ́ẹ̀ qad da'awtum àdúrà táyà yóò sì fọ́ mọ́ mi ẹ ti bá mi ṣe fa barakallahu lakum wa fima da'awtum tìyín náà ò ní bàyẹ̀ wàyí ni ìní adi ubi du'ain èmi náà fúnra mi tí wọ́n bí ọmọ gangan tí n bá ń ṣàdúrà kan ní ìsìn fàmínú ẹ bá ma sáàmì bàbá yìí ní sọ bẹ́ẹ̀ fún wọn kọ́ọ̀lù náà wọ́n ní àwọ̀ ṣàdúrà rẹ̀ ká sáàmì fada àwòtúláwò wọ́n á ṣàdúrà fún Iyas ọmọ mi bí du'ain kẹsìrì mo ṣàdúrà tó pọ̀ fún fi dinihi wa aklihi mo bá tọrọ ọ̀run mo bá tọrọ làákà ìpè kọ́lọ̀ ń jẹ́ ó máa kéwú kọ́lọ̀ ń jẹ́ ó máa sọ kọ́lọ̀ ń jẹ́ ó gbọ́n tá a máa ń tọrọ òun pé ọmọ tí a bí kó má gọ̀ owó kọ́ ọmọ gọ̀ ẹ̀mú wá owó kọ́ ọmọ ya dìndìnrín ẹ̀mú wá Ọlọ́run sàdúrà fún mi Ọlọ́run dákun jẹ́ ó gbọ́n wàkàdà kọ́ fa inni la ata'arrabu fi du'a yawma izin ó ní ẹjẹ́ mọ̀ pé àdúrà tí mo ṣe fún ọmọ yẹn níjọ́ náà ata'arrabu fi du'a yawma izin òun rí gbàdúrà yẹn gbàlà rẹ̀ ńgbà tó dàgbà tán ọmọ yẹn mú ṣáṣáṣá ó confam bí ṣe yasa taaru. ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasana. bẹ́ẹ̀ni. wajadilhum billati ahsanu. inna rabbaka huwa a'lamu bima dalla an sabilihi wa huwa a'lamu bil muhtadin. Abawa Albani wọ́n ní sahihul isnad maqtu'an yani in kila maqtu' tamani maqtu' hadisu maqtu' ó ti yé ṣé ẹgbà yẹn àbẹ́ ẹgbà tẹ́ ẹ bá gbà mò ń retí jawab tó bá yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má tẹ́ bàbá yín náà ni ó sọ ara rẹ̀ Albani Muhammad Nasruddin Albani ẹ lọ wò ń bẹ ẹ bá ń bẹ wallahu alam. ud'u ila sabili rabbika. ọ̀dọ̀ iman. akramakumul karim. mo ń wo ọjọ́ torí pé mo fẹ́ tọ́ bọ̀ nǹkan ǹjẹ́ a lè wo sẹ́gan sáà lè tẹ́yẹpẹ̀ sáà lè so oògùn sáà lè pọ́fọ̀ a lè pọ́fọ̀ mọ́ náà. ud'u ila sabili rabbika bil hikmati. one more time tí o bá gbà á ìmọ̀ ju alifasan tó bá dáfọ́ dọ́lẹ̀ kó dáfọ́ dọ́lẹ̀ ẹ̀ hardbar for hardbar a lè pọ́fọ̀ bẹ́ẹ̀ni
a lè wẹsẹ̀ ní odò Ànábì ní awẹsẹ̀ odò. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. àbára kan mo ń gbọ́ ẹgbẹ́ sọ wípé nítorí jẹ́ kí wọ́n lọ wú jáde nù because mo ní ká dákẹ́ ìmọ̀tá sí ni oníṣẹ́ Ànábì ní awẹsẹ̀ odò no Ànábì ní awẹsẹ̀ odò táwọn bẹ tú lóga ó tu bí kò ráyìn ilẹ̀ àlìfáàsì nǹkan tọrọ bá ń bá bọ̀ ni ó sọ tó gbé tó kàn. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. omi kéwú ti kún kọjá afárá. kọjá afárá. ẹ bá kìlọ̀ fọ́mọ tí ó bá mọ̀ wẹ̀. bá mọ̀ wẹ̀. kó má ṣe fàárí níwájú bàbá wa. omi kéwú ti kún kọjá afárá. ẹ bá kìlọ̀ fọ́mọ tí ó bá mọ̀ wẹ̀. kó má ṣe fàárí níwájú bàbá wa. omi kéwú ti kún kọjá afárá. omi kéwú ti kún kọjá afárá. ẹ bá kìlọ̀ fọ́mọ tí ó bá mọ̀ wẹ̀. kó má ṣe fàárí níwájú bàbá wa. omi kéwú ti kún kọjá afárá. bá kìlọ̀ fọ́mọ tí ó bá mọ̀ wẹ̀. kó má ṣe fàárí. níwájú Ó bọ̀. bàbá wa. ọ̀sẹ̀ amen. أكرمكم الكريم. ọlọ́njẹ́ lè bá débi ọ̀rọ̀ ìwé odò kílẹ̀ tó sú mini al-in-ina sáà lè bẹ̀rẹ̀ kíyàn báyìí sáà lè dọ̀bálẹ̀ gẹ̀ fún yàn tamal lokat pétọ̀ ẹnìkan ló wà wájú wa yóò sì jù wá lọ kọ́ délé aláàfin kó wá ní sàlámù aláìkùm aláàfin wọ́n bẹ̀ orí ẹ̀ lọ́yọ̀ọ́ lé àbíkọ́ wa lọ́lọ́ ní ọ̀fífẹ́ kọ́ wa ń nàró kí bí talárin fi báyìí pé salamu alaykum sọ́ọ̀nì Ifẹ̀ lóò yẹn ò sínú kó nsìn lọ́hùn ìsìn lọ́hùn kọ́ nìyẹn ó gọnu. Allah. innamal a'malu binniyya gbogbo àwọn atọ́jọ́ kọ́ yìí oníbàlágà ni wọ́n nínú àwọn àdáàtò kọ́sírì ìtàfimọ́sẹ̀ kọ́sírù iná máa ń bẹ nínú ẹ̀ innamal a'malu binniyya pé tó bá bẹ́ ṣiṣẹ́ iṣẹ́ tó bá ṣe àníyàn láàfin sọ pé n tó ṣe ni wọ́n ṣe kọ́sírù àmàlù lórí níyà èyàn lè gbáyàn létí kó tara àgbà tí wọ́n jẹ náà. Allah. bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ wọn kọlọ ọba àgbáyé ntẹ́ ẹ̀kọ́ mi ni mo ń wí mo kí a bá wa imam Ọ̀pẹ́yẹmí àwọn máa kí àwọn èèyàn ó ti yé ẹ máa yọ kó mẹ́ta fẹ́ tàn kan yín ni o àwọn àgọ̀ sí kéwù tiwa ké tiwa sí lọ́wọ́ ojú mi ti di ojú rẹ̀ ò di ìdìrín ní ọ wọ́n tó kọ́tà tó yà àwọn ojú rẹ̀ di ojú rẹ̀ ò di ó ń sànífin ni. Allah. innamal a'malu binniyya kọ́sọ̀rọ̀ yaani rasul al-amalu ala niyyati wa nafahu an jami'i sifatil baqiya. أكرمكم الكريم. ó ṣe náfúyù fún amalu fún gbogbo àwọn sífà tó kù ó wá ṣe kọ́sírù rẹ̀ lórí níyà èèyàn lè lọ kírun kó wọná Allah. ó lè tí mọ́sálásí wọná àníyàn rẹ ni ó sọ bí ó ṣe wọná àbí wà lè dáná ó sì lè má kírun kó jókòó lẹ̀ kán ní ìwọ wọn kírun bẹ̀ yẹn ìwọ ò sì dìde kó lọ kírun kó fàyè kírun kó wà lè dáná àníyàn ó fi wá lọ wù tó bá yá ké bẹ́ẹ̀ bá kọ́ ẹjẹ́ àjọ wọnú ìmọ̀ta àtúnjọ ké àbí kí náà fi ń nà má ṣe àti báàlì kí náà fi ń ṣe kọ́sírù ní bẹ́ẹ̀ bá nà tán tó dọ̀ bá lẹ̀ wọ̀ fọ́bọ̀ nífẹ̀ẹ́ kò túmọ̀ sí pé òfin tó fi ń kọ́lọ̀ ń kí ọ ni Allah. ẹ̀kọ́ ni téèyàn wá kẹ́kọ̀ọ́ tó bá ké mọ̀ ìmọ̀ náà ni ó pa bẹ́ẹ̀ ni bàbá sàtàrù bẹ́ẹ̀yàn ò bá lẹ́kọ̀ọ́ tó bá nímọ̀ ìmọ̀ òun ni ó pa ọ́ kí ẹ máa wo rẹ̀ pé òun jẹ́ kíní kan ẹ máa sọ pé òun jẹ́ kíní kan lọ́dọ̀ táwọn dání. àlè iná ká tẹ̀ sáà lè tẹ̀
رواه الطبراني والبيهقي والحاكم عن الشافعي أن زيد بن ثابت صلى علي جنازة فقربت إليه ببغلته. زيد بن ثابت ọlọ kí irun sókù kan la fakọrọbùtù ilayhi bagilatahu ìlà anyẹrì kaba òun wá mú alifenderi rẹ̀ tó gùn wá síbi janaza òun gbé wá fún báyìí ẹni tí ó bá sì ṣe kéèyàn ó gùn kan yóò tẹ̀ wálẹ̀ òun ṣe bẹ́ẹ̀ fún àfáà yìí. Fàjà Ibn Abbas radiyallahu anhu bàbá Ibn Abbas bá dé fàá àtàbí kábì òun bá mú kínní tó fi máa ń fa ẹnu ẹ̀sìn àbí kínní òun rí káàbọ̀ ẹ̀hún ìjánu yẹn òun mú fàkọ́lá ó bá sọ fún oní Zayd ibn Thabit khalli aniya ya ibn Allah dákun filẹ̀ Zaidu ó fẹ́ kábùnà Abbas ni Zaidu sì ní family anabi Muhammad sallallahu alayhi. ó ní filẹ̀ dákun filẹ̀ yabuna hamma rasulillah ìwọ ọmọ ẹgbẹ́ anabi Muhammad faqal ibn Abbas wa ni akasa umirina anafu alabil ulama kézeke mo fẹ́ ṣe ń tí ọ̀dà bí mo ṣe kúlẹ̀ fún yín tí mo bá yín fa ọwọ́ alimẹ́dẹ́rì yín bí wọ́n ṣe ní ká máa ṣe fáwọn afa wa nù wàlẹ̀ kúbàrà yìí àtàwọn àgbàlagbà. Allah. Faqabbala yada Ibn Thabit ó bá kíìsì ọwọ́ rẹ̀ báyìí òun náà pọ́n lọ́wọ́ la ihtiram la faqala ó ní akaza umirina anafwala bihali bayti rasulillahi sallallahu alayhi. tán bá ti jọ àpọ́nlé sí ọ ju sí yẹn padà kò yẹ sọ àpọ́nlé ẹnu kò sí bó ṣe lè tóbi tó tán bá ti pọ́n ẹ lé ẹni tó bá pọ́n ọ léhùn tó bá ń fojú bó ṣe kéré lónìí wò wọn náà ò ní lo kíní ẹ̀ dálẹ̀. Allah. wọ́n yẹ sọ àpọ́nlé ẹnu ó pọ́n ẹ lé òun náà pọ́n lé padà àpọ́nlé bọ́ọ̀lù ni àfáà lè pọ́n ọmọ kéwú lé kọ́ ọmọ kéwú dá padà ọmọ kéwú lè pọ́n àfáà lé ká àfáà dá padà. ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasana. wọ́n máa kéwú dára ń bò mí bá kéwú dára ń bò mí wọ́n wá jẹ́ kó gbàgbé kí wọ́n gẹ́tì ẹ̀ wáyé gan ìwà sáwà náà ò dé yẹn. Allah. àpọ́nlé bọ́ọ̀lù ni wọ́n bá ti paasi ẹ̀ sí ọ sọ lè dá bọ́ọ̀lù gbà lọ́wọ́ ní fìdí ni ẹ máa paasi náà ni paasi kan náà fi máa ń jẹ nígbà tí mo fi máa ń gbá bọ́ọ̀lù tó sẹ́ni paasi kankan ni scoring tẹ́ bá lè pass dáadáa tó bá kọ́ yín bá ti máa ń pass dáadáa tó bá nà tán tẹ́ni tó jìnnà sí ọ bá rí mú tó náà tún nà sí ọ padà ẹ lọ jẹ but tájú sí ọ tó ju àpò wọ́n jù sí ọ ju àpò ò ní gbà mí máa ń jọ mi. Allah. ẹlòmíì máa ń fi àìlè bọ̀ fáwọn ẹni tó bá kéré sí sọlá ọlákọ ẹ̀kọ́ lórí ó ní akasa ahomiri náà anáfo halabi hali bayti rasulillah sallallahu alayhi. nígbà tó mú àlìfẹ́ndérí tó mú fún mi pé kí n gùn gẹ́gẹ́ bí àáfà ńláńlá ìwọ ọmọ ọ̀ràn ànábì ìwọ ọmọ ẹ̀gbọ́n ànábì ìtẹ́mi náà ṣe fún ọ ní gẹ́gẹ́ mi náà kọ́wọ́ rẹ là Allah. ó bọ̀wọ̀ mi bọ̀wọ̀ rẹ padà ní. alini iná ká tẹ̀ mo ń summarize ẹ̀ ní eléyìí preamble ni tọrọ bá bẹ́ tán gan àwa kó tìrà bòde mo kó wa náà lérò pé àyíbá mọ̀ òjijì gan ara ajá ni torí gbà mí ń bẹ èèyàn lọ bí kan ẹnìkan jáde sọ pé jẹ́ kájọ búra ní masahil àwa bẹ̀rẹ̀ àní ìrántí wálé ọgọ́nu ó di lẹ́rù. أوض إيمان أكرمكم الكريم. وفي شرح البخاري للحافظ بن حجر العسقلاني أن أبا لبابة كعب بن مالك وهلال بن أمية ومرارة بن رفيع قبلوا يد النبي صلى الله عليه وسلم. أما تاوي ومن كيس وانا يبان torí tí mùrídì kan bá kí sí ọwọ́ ṣé wúrẹ́ ni èwo lẹ ti rí yẹn mo lẹ ti rí yẹn
wọ́n ṣe fún ànábì ànábì ò kọ́ sallallahu alayhi. mùrídìí mi ò máa fẹsẹ̀ afá rẹ̀ ẹni ẹ ẹgbẹ̀rẹ̀ tí nìyẹn ṣírìkù nìyẹn ìkíní ṣírìkù nìyẹn wọ́n ṣe fún ànábì ànábì ò kọ́ kí wọ́n máa mú sábà lọ́wọ́ ń bí àlọ́lá wọ́n lẹ bọ̀ ni abáṣọ imán akramakumul karim. odiu ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة bẹ́ẹ̀ni وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بما ضل عن سبيله وهو أعلم بالمهتدين. wọ́n ti sọ wá ànábì ńgbà tí àyà kan dé àyà yẹn wá àwọn tá a wí wọn ò lóògùn àyà wá dé fún wọn wọ́n ti wá rírì pé àwọn ti ṣe lọ́hùn kó làwọn ò sì báyìí o àyà wá dé àtàyèzà àdọ́kàtà alẹ́ wàhálà sàlásàtì alẹ́sìnà hàlàfù àyà yẹn wá bẹ́ẹ̀ àtàyèzà àdọ́kàtà alẹ́ ìmùlẹ̀ àdù bímọ àrọ́kùbàtì wàdọ́kàtà alẹ́ ìmùlẹ̀ ànfúsùhùm inú wọn bàjẹ́ sáà ti dolórí fún báyìí bàtàyà wa dé anabi lẹ́yìn náà nàmbá wí. Allah. fakọ balu yàda wọn bá ń kí sọ wọn nàbí kí alhamdulilayi Ọlọ́run ó wà ní tawba Ọlọ́run gbà túbà wa sáà lè kúnlẹ̀ àti ìyẹnjú ẹ̀ báwọn a máa mú wẹ́rẹ́wẹ́rẹ́ ni ọba sàdárù ní kí n kó wa ni. ادعو bẹ́ẹ̀ ni. إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بما ضل عن سبيله وهو أعلم بالمهتدين. رواه أحمد عن أبي هريرة قال لما نزلت على الرسول صلى الله عليه وسلم لله ما في السماوات وما في الأرض آية عندما تدي إنه بقرة 284 اشتد ذلك على أصحاب الرسول àwọn jànábì kó sí wàhálà pé hey sàgbà kò dé báyìí fa'ataw Rasulullah wọn lọ bá anabi Muhammad sallallahu alayhi. summa jazzu ala rakibi wọn kúnlẹ̀ báyìí wọn kúnlẹ̀ báyìí wọn kúnlẹ̀ báyìí ní gbàtàyà yẹn dé anabi ọ̀sẹ̀ ní ká dìde sallallahu alayhi wa sallam. hadithu sahih mutafaqun alayh Ibn Kathir ẹ lọ wò ní jísíwù alákọ̀ọ́kọ́ sọ́fúà 629 wàzàgàdà Ibn Kathir agaza wabnu Hajar al-Asqalani fil Fath al-Bari ẹ lọ wò Fath al-Bari náà hadisi buruku Umar bayna yadi nabiyyi sallallahu alayhi wa sallam Umar kúnlẹ̀ fún Muhammad sallallahu alayhi wa sallam. torí ẹ sọ kúnlẹ̀ di ẹbọ àwọn ẹlẹ́bọ tó ń kúnlẹ̀ kéèyàn kúnlẹ̀ ẹ ló ti ṣẹbọ ẹ tó wá ta epo sísan gbóǹkọ. kí ló ń ṣe. Umaru kúnlẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ gbọ́ ẹ làámọ́lẹ̀ ẹ ní Umaru náà ẹlẹ́bọ ni. qala al-Qadian inna zajida li sultan ká tẹ̀ fáwọn ọba fa in kana qasdu ta'zim wa tahiyya tó bá yẹ pé èrò téèyàn gbà níbi títẹ̀ fọba àbí ìkúnlẹ̀ fọba èrò kó fẹ́ kí ni àpò ó fẹ́ pọ́n lé dúnà sọláàt kí sẹ́ kó fẹ́ kírun fala yukaffar wọn ò lè torí ẹ̀kọ́ yẹn kèfèrí lọ́wọ́ nu al-ashiyahu wan-nadhahir libn an-najmi sọ́fúà 35 alẹ́ délé ọba Ọ̀yọ́ ká dọ̀bálẹ̀ fọba Ọ̀yọ́ kò túmọ̀ ipe tó bá tiẹ̀ dúró lé lórí ọ̀rọ̀ lọ́hùn fínà nù nínú gbogbo Ọ̀yọ́ òun nìkan lọ́ba ṣé ẹni yẹn èèyàn lásán wà ní. Aláké ọ̀fọ̀ Ẹ̀gbá níbi táwọn ayé àbí kọ́ wa ní ó lọ dúró kí. ادعو إلى سبيل ربك بالحكمة
الحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بما وهو أعلم بالمعتدين. rahimahullah. mo láìkẹ́ fọ́ lójú tọ́ ọ bá ti dìtẹ́ babalágége tó ní mùdírù yìí máa ètì ẹ̀ pa ni ojú ẹni tí mo sọ kéwọn lórí ibú ní ọkùnrin dààmú yẹn lájà rẹ̀ mùdírù mẹ́ríkàsì ẹni tí yóò ṣe tiẹ̀ tí bá bá rẹ̀ kan lójú òkú tí gbogbo yín ẹ̀ ní ti ń tẹ̀sí ẹlòmíì fẹ́ dá tiẹ̀ kalẹ̀ ní tí bàbá rẹ̀ fi bàjẹ́ kò sí tara rẹ̀ gbogbo àwọn igbó ọ̀nà oko afọ́ tí ilẹ̀ éka tó kún bẹ́ẹ̀ tí mùdírù bá lọ bẹ̀ tó ní ẹ bá ń wá éka 51 éka mo fẹ́ ṣe mẹ́ríkàsì tèmi gbogbo ayé olùbẹ̀ nísì tóró ní orúkọ tó gbé mùdírù tí yóò mú tírí tí yóò ti fọwọ́n náà rí tí yóò gba ìyàwó yàwó rí kò lọ kílọ̀bù rí kò mú sìgárì kíni ọ̀sẹ̀ man. Udugu ila sabili rabbika. ó bọ̀ àwa ti sáyìn ní fún mọ̀rẹ́kàsí sùmùrà ni gbogbo mọ̀rẹ́kàsí sùmùrà ni wọ́n sùmùrà yányán ni mọ̀rẹ́kàsí gbogbo mọ̀rẹ́kàsí apáta mo sọ gẹ́gẹ́ mọ̀ sọ́ńtà gbogbo mọ̀rẹ́kàsí sùmùrà ni wọ́n ilé wa ni àwa la ní nǹkan wa gbogbo àdàbíyà náà sùmùrà ni nǹkan kan náà gbogbo ẹ̀ àwa ti wá sáyìn fún mọ̀rẹ́kàsí báyìí ṣé Adamu ayé wà jẹ́ náà báyìí àmín àgbàlagbà jì àwọn wa kullu wal ahadith ani tahrim al ina kullu awahiya gbogbo hadith wa mú pátá fún pé ká má tẹ̀ méjèèje min tariqatil ansala as-sudusi ẹnìkan àtàǹgbè ní ansala yẹn as-sudusi dọ̀yìnfù ni tọ́ba bá mi hadith kan dọ̀yìnfù ni because ó máa ń kì í tètè rántí nǹkan gbàgbé nǹkan ní ansala ó wà nínú hadith tán mú wá ó wà nínú àwọn tó jẹ́ rọ́wí hadith yẹn kì í dẹ̀ rántí nǹkan yìí tó máa ń wọ́ọ̀kì ọ̀rọ̀ síbi ọ̀rọ̀ tí ò sí tàbá tí wàá bá níbi ọ̀rọ̀ dọ̀yìnfù òun lẹ wàá mú kankankankan ẹ má kúnlẹ̀ ẹ bá ti kúnlẹ̀ ẹ ti sẹ́ bọ́ àwọn ọmọ kúnlẹ̀ báwọn àbá ti wà o torí àwọn ẹni ọlọ́run rán sí wa kó tàbí kó omi ojú ọ̀nà burúkú ọ̀ àgbà wọn ṣúdà wa nínú sùmúrà wa pé bí o sọ kíni kan bí o bá sọ ọ́ là bàbá wa o Sókótó pé ń pè làbá wa àbátún máa tọ̀ bí ẹran. bí o bá sọ ọ́ là bàbá wa àbúrò yìí Sókótó pé ń pè làbá wa àbátún máa tọ̀ bí ẹran. bí o bá sọ ọ́ là bàbá wa Sókótó pé ń pè làbá wa ìjọ Jàgùdà làbáyá ìjọ Jàgùdà làbáyá àbátún máa tọ̀ bí ẹran. bí o bá sọ ọ́ là bàbá wa àdàrà Sókótó pé ń pè làbá wa àbátún máa tọ̀ bí ẹran. bí o bá sọ ọ́ là bàbá wa ìjọ Ọlọ́tí làbá wa ọmọ Gáràjì làbáyá ọmọ Gúngò làbáyá ọmọ Jàdáyọ̀bẹ làbáyá ìjọ Ọlọ́tí làbáwá àbátún máa tọ̀ bí ẹran. bí
tẹ́ fi ìdúró pa àwọn àfáàlé àtúnkí àwọn àfáànù gbogbo àwọn àdìsí tẹ́ mú wá ansọ́là tí máa ń dọ̀ àfà àdìsí tá a bá ti bá nú àdìsí kan ó wà ńbẹ̀ àdìsí mẹ́fà tẹ́ máa ń lò méje ni min tariqati anzal as-sudusi walbaqiyayni alladhayni dhakarahum albani méjì tó tún wá kù tí albani sọ qad taqaddamahuma aidan ash-shaykh Shu'aib al-Artu fi tahqiq musnad al-imam Ahmad ayyadakumullah gbogbo ẹ̀yẹn yẹn dọ̀yìí fún ẹ̀kúnkún mọ̀ ẹ̀rín tó ẹ̀ mọ̀ ni àwọn tí ń gbọ́ báwọn wọ́n ti ń gbọ́ báwọn ẹ̀mẹ́ni tẹ́ ẹ ní èyí tí mo tún sọ yìí náà kí a ti paná ogun àwọn tó bẹ̀rẹ̀ nu o so tó bá sì ti yá náà. ó sẹ́ẹ̀tì nìyẹn. mí ni nínú àwọn kọ̀dọ́yà ìtìláfíyà tí tá à ń sọ tí ń bẹ́ńlẹ̀ náà ni ọdún bíbí ànábì Muhammad náà. sallallahu alayhi wa sallam. Buntaymiya àbá Buntaymiya ó ní kọ́ni yuzabu ba'du nasi ala filil mawlid Buntaymiya kankan ló sọ ó ní wọ́n máa san àwọn èèyàn kan lẹ́sàn-án lórí kí wọ́n ṣe mọ̀lúdì ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. wa kadhalika ma yahdusu ba'du nas imma muda'at lin-nadhara fi milad Isa alayhi salam wa imma mahabbatun lin-nabi sallallahu alayhi wa sallam. ó dá káwa náà máa ṣe kíní kan nípa ànábì tiwa náà káwọn ẹlẹ́sìn míì náà lè mọ̀ pé ànábì tiwa exist tàbí kó lè yẹ pé a ṣe ń torí ìfẹ́ ànábì Muhammad sallallahu alayhi. Ibn Taymiyyah ló wí o gangan wa ta'dhiman lahu wallahu qad yudhibuhum ala azi ilma abba Ibn Taymiyyah ni Ọlọ́run máa san wọ́n lẹ́san lórí ìfẹ́ yìí wa qala ash-Shafi'i radiyallahu ta'ala anhu ó ní ma ahdasa wa khalafa kitaban aw sunnatan aw ijma'an wa adharan fahuwa al-bid'a ad-dala wa ma ahdasa min al-khayri wa man lam yukhalif shay'an min zalika fahuwa bid'atun min al-khayri al-mahmuda. Allah. gbogbo ń tá a bá ṣe tó bá lè tún nà ṣára ẹ̀sìn sí bid'atu khayriyya ni tí ó lè fẹsẹ̀ ká tó mọ̀ pé àwọn èèyàn ń bẹ nínú Islam yìí tí ìbá ṣe ọlá bẹ́ẹ̀ èyí tá a péjọ yìí nísìn àbí sọrí ànábì Muhammad náà. sallallahu alayhi wa sallam. wa qala al-imam al-allama Sadruddin ad-Dini Ma'ub bin Umar al-Jazari al-Shafi'i fal-mawlidu bid'atun la ba'sa biha. ó ní mọ́lídìí lóòótọ́ bídíà ni àmọ́ la ba'sa biha wala tukrahu al-bid'a idha kana ìzà kẹ́hìnà rọ̀gímọ̀tún lè zùnà tí bídíà bá ti tó bá tún bá wa jàmálà zùnà bídíà tó tún polówó zùnà olódà ààrà burú mbẹ wàá ma ìzà alámúyúrọ̀ rọ̀gímọ̀ ha fala tukrahu wà yuzabu ìnsánu bí azabi kọ́sìtì ibi ìsàárì sururi wal farh li mawlidihi sallallahu alayhi wa sallam. àníyàn ni ó wà depend ẹni tó bá gé ìfẹ́ ànábì ló fi ṣe tiẹ̀ wọ́n wà á san lẹ́sàn pé eléyìí ó láìkì ànábì ó gba àwọn èèyàn jọ níta bá ń ṣe ń bẹ̀ lálọ́ wò kí náà ń ṣe ń bi ọjọ́ ìbí ànábì náà là ń ṣe yìí o táwọn afáwa ní ká wá sọ àwọn kọ̀dọ́ọ̀yà ìtìláfàt àwọn nǹkan tí ń dìjà nú ẹ̀sìn àwọn nǹkan tá a fi ń takora wa tá a padà wá bá débi pé àwa ń bú ẹ̀kan bá ń lára wa lórí fídíò kí ló dé. يقول الشافعي من جمع لمولد النبي صلى الله عليه وسلم إخوانا وأياهم مكانا وعمل إحسانا وصار سببا لقراءته بعثه الله يوم القيامة مع الصديقين والشهداء والصالحين ويكون في جنات النعيم. الله. Imam Shafi'i ló sọ bàbá sàtàlù nísìnyí nínú àwọn tí wọ́n bá àwọn ṣùwàdáwù àti Sidiku náà rìn ní wọn tí wọ́n wà náà jẹ́ náà lọ. Allah. ẹ lọ wọnú Naf'ul Azhar fi Mawlidil Mukhtar ad-Doktor Ali Ajundiyu òun ló kọ́. amalu li mawlid kásẹ̀ mawlidi
istahsana ul muslimun wal ulama àwọn mùsùlùmí àtàwọn àfà wọn ló dá fi jami'il bilad fahuwa matlubun shar'an li hadith ibn Mas'ud wọn là lè ṣe ó sì bá ṣẹ̀ríà mu hadith ibn Mas'ud tó bá wa ma ra'ahu al muslimuna hasanan fahuwa inda Allahi hasanu. Allah. ما رآه المسلمون حسنا فهو عند الله حسن وما رآه المسلمون سيئا فهو عند الله سيئ أخرجه أحمد. Inti gbogbo àpánupọ̀ mùsùlùmí bá parapọ̀ pé kí ni ìdá nǹkan náà dá ọ̀dọ̀ Ọlọ́run. Allah. Intamasi ti pé kò dá nǹkan náà ò dá náà. Ìyín ohun tí ẹ ti yẹ kó fara yín balẹ̀ torí pé Saudi ti ṣe mọ̀lúdì nàbí yìí ní sìn. Wọ́n ti ń di kílíà holiday fún gbogbo ètò kù náà Ọlọ́run tó bá wá sí. Ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana wajadilhum billati hiya ahsanu inna rabbaka huwa a'lamu bima dalla an sabilihi wa huwa a'lamu bil muhtadin. Wọ́n ní kullu khairin tashmulu li adilla gbogbo nǹkan rẹ̀ tí ó bá ti ní adilla ash-shar'iyya walamu yaksidi bi idasi mukhalafatu sharia tí nǹkan yẹn táàdẹ̀ bá fi ba sharia jẹ́ kí n afẹ́ fi ba sharia jẹ́ falamu yashtamil ala munkari tí wọn dẹ̀ máa ṣe nǹkan tí ó dá ń bẹ̀ bí ká wá gbégbó ọtí kan ká máa mutí ká ní yá àṣàmọ́lódì yín ń kọ́ làwọn ń sinmi láti ẹ̀ka báwo wà. أكرمكم الكريم. فهو من الدين هو نوسي كعمل المولد والاحتفال به أن الفرع به كما يو بلو النبي محمد صلى الله عليه وسلم مطلوب بأمر القرآن ó yẹ ká ṣe القرآن pàṣẹ bẹ́ẹ̀ ó ní kul بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. قل بفضل الله وبرحمته وبذلك فليفرحوا هو خير مما يجمعون. قال ابن عباس أني فضل الله العلم ورحمته محمد صلى الله عليه وسلم وما أرسلناك إلا رحمة للعالمين. هذا قال النبي نوانوي أن المولد الشريف يبعث على الصلاة والسلام المطلوب بقوله تعالى إن الله وملائكته يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الصدقة على الميت أو على الميت ṣé sàrà máa ń bókun torí ẹni téèyàn bá ti kú wọn kó lọ jókòó àdúrà fún mọ́ kéwù ni sheikhul islam tàbá ní sheikhul islam àfààyàn náà ni ibnu taymiya ẹ̀yàsì náà ni ẹ tún yẹ níyàsì wọn ò fẹ́ gbọ́ níyàsì wọ́n sì máa gbọ́ níyàsì. sheikhul islam ibnu taymiya yakul àfààyàn náà ni ó ní anna sodakota tasilu ila limayiti sara ma boku wa kazalika al-ibadatu al-maliyya bẹ́ẹ̀ ni kẹ́yìn ó mú owó kó fi ṣèbádà fókù a máa boku kalẹ̀ itiki àbí kó mẹ́nìkan kó sọ́dọ̀ mọ́ kó mú kó lẹ́rú a máa jẹ́ kí òkú rí kẹ́ kama yasilu du'awu ilayhi wal istighfar. Allah. ẹ bẹ́yàn bá kú ẹ kójọ ẹ pọ̀ ẹ ṣàdúrà fún ẹ tọrọ àforíjì fún wa salatu alayhi ẹ ṣe ìkẹ́ fún salatu janaza wa du'a inda qabrihi ẹ kírun sí la ẹ dúró misari rẹ ṣàdúrà Ibn Taymiyyah àfáàyìn náà ni o
ابن كثير يقول فأما الدعاء والصدقة فذلك مجمع على وصولهما ومنزوز من الشعر عليهما. تفسير ابن كثير ni ẹ lọ wò ń bẹ ẹ confirm ẹ bẹ gbogbo ń tẹ́ ń sọ pé kò dáhùn gbogbo ẹ ló dáa. bàbá kan ló kọ́ ọ́nà àwọn aṣọ àrà wo ni ẹ má sọ pé ẹ ti kéwú ẹ ti gbọ́n ẹ ti mọ̀ tán. ẹ ti mọ̀ tán. ìmọ̀sí tún pọ̀ gan tó yàtọ̀ sí sọ ìrí. sọ ìrí. ìmọ̀sí tún kù gan tó yàtọ̀ sálẹ̀ mú bàtà. ẹ má sọ pé tí kéwù ẹ ti gbọ́n ẹ ti mọ̀ tán. ìmọ̀sí tún pọ̀ gan tó yàtọ̀ sí sọ ìrí. ìmọ̀sí tún pọ̀ gan tó yàtọ̀ sálẹ̀ fi bàtà sá. Ibn Abil Izzi al-Hanafi ó ní ittafaqa ahli sunnah anna al-amwata yantafi'una min sa'il ahya'. ó gba àwọn ahli sunnah pátá yẹnyẹn wọ́n panupọ̀ pé àwọn òkú wọ́n máa ń láǹfààní níbi iṣẹ́ àwọn alààyè bí amúrẹ́yìn pẹ̀lú ọ̀nà méjì. ma tasabbaba ilayhi al-mayyitu fi hayatihi. Allah. gbogbo ohun tó kù bá lọ́wọ́ sí tó yẹ kó òun náà kún sábà bíi tí nǹkan fi ń ṣẹlẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ẹ̀san rẹ̀ ó máa bá. du'aul muslimina wal istighfaruhum lahu gbogbo àdúrà táwọn mùsùlùmí bá ń ṣe káàkiri ayé àtàwọn ìtàn tọrọ fún wọn yóò máa bókù. Allah. ẹ wá ní àdúrà ní bókù wà sadaqatu àti sàárà ẹ lọ wọnú sẹ́rí àtàháwí jísíwù kejì sọfúà 624 ẹ bá ń bẹ. an Aisha iyawa ana rajulan qala lin nabiyyi sallallahu alayhi wa sallam inna ummi iftulitati. Aisha ní ye ìwà nabi ó ní ẹnìkan bá nabi pé wà nabi yá mi kú iftulitat nafsuha fa inni adhunnu law takallamati tasaddaqat kálọ́ bá rí bi sọ̀rọ̀ pẹ̀lú mi ni yóò fẹ́ ṣe sàrà àkótó. Allah. fali ajiruna ana atasaddaqa ana ṣé mo ní ládàá kí n lọ ṣe sàrà fún yá mi kọ́ọ̀lá náà anábì bẹ́ẹ̀. sahih mutabaq alayh rawahu al-Bukhari wa Daraqutni an Abi Hurayra aidan ana rajulan qala lin-nabiyyi sallallahu alayhi wa sallam inna abi mata. ọkùnrin kan ní wà nábì bàbá mi kú wa taraka malan ó fi dúkìá lẹ̀ wala muyuzi àmọ́ kò sọ kankan fún wa kálí pé ká ṣe. ud'u ila sabili rabbika bil hikma. fàálì yukaffira anhu an atasaddaqa anhu. ṣé tí n bá fi owó rẹ̀ ṣe sàrà fún ṣé ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ sọ́rùn ṣé wọ́n lè parẹ́ qala na'am anábì níbẹ̀ ni muttafaqun alayh. bí yẹn bá ti kú ẹ ṣe sàrà fún o ahun nìyí ẹ fẹ́ náwó ẹ bá ahun débi ṣòkòtò náà ẹ fẹ́ raṣọ ẹnì kan náà máa ń kówó fún ẹ ní kíni obìnrin. ọkùnrin ní pọnmọ ud'u ila rabbika. ud'u ila sabili rabbika bil hikma. aziman. wal maw'izatil hasana. rawa Muslim an Abi Hurayra bisanadin sahihin an an-nabiyyi sallallahu alayhi wa sallam qala idha mata ibnu adama inqata'a anhu amaluhu illa min salasin sadaqatun jariyatun aw ilmun yuntafa'u bihi aw waladin salihin yad'u lahu. Allah. àwọn nǹkan yẹn ti mọ̀ yẹn tètè jáde ọ̀gùn bẹ́ẹ̀ ká máa lo àwọn nǹkan tó díjú ẹ̀jẹ̀ yín náà ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ànábì sọ yín o abáto imán. akramakumul karim. ogun tó bá ti lè jẹ́ pé yẹn lèyàn ṣe kalẹ̀ ládàá mọ̀ báyìí náà àwọn àfa àtọkọ wa ń kéwú nísìn ládàá wa lẹ́ ọ̀dọ̀ ọlọ́run àwọn náà mọ̀ gbà. Allah. torí àbá ti dìdàkudà istimalu sábà wọn ní kátùmọ̀ lò tẹ̀sùbá àmọ́ fi zikiri awi du'a gbẹ́tẹ̀ bá ń fẹsẹ̀ láyà láwù kó máa ka ìka rẹ̀ 33 zakara bunu halqan ana abil qasim aljunaidi anahu su'ila ani zabaha
wọ́n wá bí nípa tẹ̀sùbá kọ́ọ̀lá onítẹ̀sùbá tẹ̀rí tariqun wazaltu bihi ila rabbi fala ufariqu wọ́n ní ọ̀nà tí mo gbà close mọ́ Ọlọ́run nù ìsìn ní filẹ̀ ọ̀nà tó ń gbà close mọ́ Ọlọ́run nù owó ní filẹ̀ ìsìn ní filẹ̀ akhrajahu Tirmisi ló gbà wá o al-Hakim at-Tabarani an ummil mu'minin Sofiyya radiyallahu anha dakhala ala rasulillahi sallallahu alayhi wa sallam wa bayna yadayya 4,000 nawatin usabbihu bihinna wan nawati ajamatu tamr ntan pe bẹ́ẹ̀ kíni èso kíni o lo àwọn aju báyìí òun sì fi ń ka òun fi sí la la tẹ̀sùbá náà nù wa Abu Hurairah yusabi ud'u ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana jẹ́ gbádùn wa wajadilhum billati hiya ahsanu inna rabbaka huwa a'lamu ma dalla an sabilihi wa huwa a'lamu bil muhtadin. أكرمكم الكريم. جمع نقاط التوجه إلى الكعبة في الصلاة القبلة. سي كما أبي كما دقي